láti máa wò mí ní orí ìkànnì tí a wà yìí, Ilé Aláyọ̀ TV. Orúkọ tèmi ni Olúwabùkọ́lá Remídòdò ni mí, ọmọ Ọlájìgà, Adéọ̀rá ni mí, ọmọ Amúkàrà sábẹ́ òjò. Lórí ètò yìí Tiwa Làṣà, Tiwa Nìṣẹ̀ṣe, à ń ṣe ètò yìí láti gbé àwọn àṣà Yorùbá tó ti ń mẹ́hẹ̀, tó ti ń di àfìsẹ́yìn bí egún fiṣọ. À ń fi àsìkò yìí, à ń fi ètò yìí, a fi ń gbé wọn lárugẹ. Lórí ètò lẹ́yìn, mo ní àgbà ọ̀jẹ̀ nínú àwọn pèdèpèdè. Wọ́n jẹ́ olórin, wọ́n jẹ́ akéwì, àwọn tún ni akọ́niláṣà, akọ́nilédè ilẹ̀ Yorùbá. Fúnra wọn ni wọ́n máa sọ orúkọ wọn fún yín tí wọ́n bá ti gorí ètò. Ṣùgbọ́n ṣáájú àkókò yìí, ẹ jẹ́ ká fi ijó gbé wọn wọlé. Sọ fún yín lẹ́ẹ̀kan, mo sọ fún yín pé àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú àwọn pèdèpèdè. Wọ́n jẹ́ oníjó, eléré orí ìtàgé, wọ́n sì jẹ́ akọ́nilédè àti akọ́niláṣà ilẹ̀ Yorùbá. Fúnra wọn ni wọ́n máa sọ orúkọ wọn fún yín lórí ètò. Orúkọ mi ni Tómogún Olúbùnmi. Mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, pèdèpèdè, akọ́mọníjú, akọ́nilórin tó tún jẹ́ olórin. Gbogbo nǹkan tó bá ṣáà ní í ṣe pẹ̀lú àṣà ilẹ̀ Yorùbá, tó ní í ṣe pẹ̀lú eré ìdárayá, gbogbo ẹ̀ pátá ní iléeṣẹ́ wa mọ̀ ń ṣe. Mo jẹ́ eléré orí ìtàgé. Tẹ́ bá wá wo iṣẹ́ ewì kíké, ẹ rí pé ewì kíké dàbí igi tó wù lóko, àràbà ńlá tó wá ní ẹ̀ka káàkiri. Lára àwọn ẹ̀ka ewì òun lè rí orí ìtàgé. Àpáta pààrà àpáta gàǹgà tí ń para ẹ̀ lájúbà. Ṣe rí àgbo ilé tí mo gbé wáyé, ewé ìyeyè ń bẹ lára ń tá a fi pèsè. Ṣé ẹ dẹ̀ rántí pé ewé ìyeyè ń bẹ lára ń tá a fi ṣe ifá fún yín nígbà tí ẹ fi gorí oyè? Ewé ìyeyè náà la tún wá lò báyìí láti fi pèsè àgbo tí ń bẹ ńlẹ̀ yìí. Tẹ́ bá ti wá lò ó, ẹ rí i pé yóò dàbí pé wọ́n purọ́ àìsàn yìí mọ́ yín ni. Ẹ jọ̀ọ́, ṣé ẹ lè bá wa sọ àwọn nǹkan ìwúrí tí ó mú yín yan àwọn iṣẹ́ yìí láàyò? Àwọn nǹkan tó yẹ pé àwọn ni wọ́n máa ń fún yín ní ìmísí láti ṣe àwọn iṣẹ́ yìí, àti pé kí ni pàápàá nǹkan tí ó fún yín ní, kí ni ẹ rí tẹ́ fi yan iṣẹ́ yìí láàyò? Àwọn gbogbo iṣẹ́ tí ẹ kà jọ yìí, kí ni nǹkan tí ẹ rí tẹ́ fi yàn wọ́n láàyò? Ní ìdáhùn sí ìbéèrè yín, èmi kọ́ ni mo yan iṣẹ́ yìí láàyò. Olúwa ọba ló tọ́ka ẹ̀ pé kí n yàn ní àyò. Torí nígbà míì nǹkan tí èèyàn bá yàn láàyò fún ara ẹ̀, àyò túmọ̀ sí pé nǹkan téèyàn nífẹ̀ẹ́ sí tó yàn fún ara ẹ̀. Ṣùgbọ́n èmi kọ́ ni mo yàn. Torí ohun tí a bá yàn láàyò ńgbà míì tí ò bá ti jọ́nà ẹni, ó máa ń súnyàn. Ṣùgbọ́n tó bá ti jẹ́ léyìí tó jọ́nà èèyàn tó jẹ́ pé Olúwa ọba ló dìídì yan nǹkan yẹn fún yàn, ó máa dàbí ìgbà téèyàn fi ewédú jẹ àmàlà ni. Ó máa rọni lọ́rùn, kì í níni lára. Olúwa ọba ló yan ìkarahun fún ìgbín. Òun lẹ fi rí pé kò sí bí ìgbín ṣe wà nínú ìkarahun tó máa ní lára. Òun ni Yorùbá fi ń sọ pé ilé ìgbín kì í ní ìgbín lára, ilé ahun kì í ní ahun lára. Torí wọ́n yan àwọn méjèèjì pọ̀ ni. Iṣẹ́ téèyàn bá ti yàn ní ààyò tó jẹ́ pé Olúwa ọba ló dẹ̀ tọ́ka ẹ̀ fún, kì í ní ìyàn lára. Ó dáa, kí wá ní àwọn nǹkan tó jẹ́ ìwúrí nígbà tí iṣẹ́ yìí délẹ̀ tán? Òun ni wípé mo kọ́kọ́ ṣe àkíyèsí wípé téèyàn bá lérò lọ́kàn bóyá ọmọ kan ń jalè, o ò dẹ̀ fẹ́ kí ọmọ yẹn ó jalè, báwo ló ṣe fẹ́ sọ fún ọmọ tí òun ṣe ìwọ ló bí? Tó bá kọjá lọ sí ilé kejì,
láti lọ rèé bá wọn wípé ọmọ yín jalè kọ́ mọ́ jalè mọ́ ìyá ẹ̀gán lè ní pé ti yín dà kí ló kan ti yín bẹ̀ bí ẹ bá rí olórí ibú kì í mọ̀ wí fún torí bẹ́ẹ̀ bá wí fún ó lè jìjà iṣẹ́ yìí ó kọ́kọ́ jẹ́ ilé yìí tó fún mi ní àǹfààní láti máa gbé ìwọ̀nba ọkọ mi jáde ara ìwúrí àkọ́kọ́ nìyẹn ṣé mo pé ti máa rẹ́ni tó hùwà tí ò tọ́ kódà bó jẹ́ gómìnà bó jẹ́ olórí orílẹ̀-èdè bó jẹ́ nìkẹ́ni ṣe bẹ́ẹ̀ ni pé kí n má da orúkọ ẹ̀ ni àpálòwe fún ni. kí la tún rí gbọ́ mo kọ́kọ́ congratulate ẹ̀ náà pé kí ni fún pé wọn ò lé ẹ kúrò lọ́gbà mọ́. gbọ́wọ́ ẹ̀. torí ìbànújẹ́ ọkàn ni ìbá jẹ́ fún mi tí wọ́n bá lè lé ẹ kúrò ní ọgbà ebi ò tiẹ̀ ní láìkẹ́ mi ò ní lè stand ẹ̀ so a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ti gbà ní sùúrù now tó wá nígbà tí wọ́n wá fi ẹ́ sílẹ̀ tí wọ́n ò lé ẹ kúrò lọ́gbà mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá dọ̀wọ́ ẹ̀ o. mo ló sórí ẹgbẹ́ òkùnkùn kò sí èrè kan tó lè rí ń bẹ̀ à ń mu sìgá à ń mu gbó à ń mú ìrìnkúrìn à ń ṣe jákàjàká káàkiri inú ọgbà. alẹ́ ẹ̀kú atótó ni ó ti já. mo fẹ́ kó lọ fi òpin sí. ẹ̀kú atótó ni jẹ́ wá sọ fún ẹ Ṣọlá gbogbo bó ṣe ń lọ káàkiri ọgbà tó ń sọ̀rọ̀ mi káàkiri pé mo wà ní ẹgbẹ́ òkùnkùn kò sí ọjọ́ tí n bá ti jí lóru tí bá tutù wá ti pé o lọ́n fi ẹjọ́ lóṣù Mr. Adesina tí ní òun bí mi. àwọn bọ́ọ̀sì bá ti fẹ́ ṣá ipa o ọ̀rẹ́ tó jẹ́ tí ò gbọ́dọ̀ ọ̀rẹ́ tó jẹ́ sí mi ni mo ń wò sí ẹ la if not so wọ́n ti fẹ́ ṣá ipa. iṣẹ́ yìí fún yàn ní àǹfààní láti gbé èròǹgbà ọkàn ẹ̀ jáde ìyẹn ní àkọ́kọ́ ẹ jẹ́ ká ìyẹn ní nǹkan téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ gbá mú lẹ́yìn yẹn yàtọ̀ sí pé ó ń fún yàn lówó èèyàn tún ti bá bẹ́ẹ̀ á rí oúnjẹ òòjọ́ ẹ̀ abọ́yàwó abọ́mọ àdẹ̀mà ní tẹ̀síwájú ṣùgbọ́n ìyẹn ló kẹ́yìn nínú ẹ̀ ìyẹn kọ́ lè yàn kọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ ìwé ni wọ́n sọ pé ẹ̀bùn tó bá ti ní yóò lànà fún ọ ẹ̀bùn yẹn àṣẹwà máa lànà nígbà tó bá yá bó ṣe rí nìyẹn. ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ̀ ń gbádùn bí àlejò wa lórí ètò yìí bí wọ́n ṣe ń fi ẹwà èdè Yorùbá gbé àwọn èròǹgbà wọn síta mo máa tẹ̀síwájú lórí ìbéèrè yìí gbogbo iṣẹ́ tí ẹ sọ yìí ẹ ti sọ fún wa wípé iṣẹ́ yìí iṣẹ́ tí adẹ́dàá yàn fún yín kò ṣe pé ẹ̀yin lẹ́yìn ẹ dẹ̀ ti sọ gbogbo àwọn nǹkan ìwúrí tí ó rọ̀ mọ́ iṣẹ́ yìí ìbéèrè mi kejì ni pé irú àwọn ìpèníjà wo lẹ rí ní ẹnu iṣẹ́ yìí torí kò sí gbogbo nǹkan téèyàn bá ń ṣe èèyàn máa ní àwọn ìpèníjà kan tàbí méjì mo wá fẹ́ béèrè pé kí ni àwọn ìpèníjà tí ẹ rí ní ẹnu iṣẹ́ yìí. ìpèníjà àkọ́kọ́ ìkankan ṣẹlẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ torí ti máa ń bọ̀ nírú gbàgede ètò báyìí tèmi ti mọ̀ tẹ́lẹ̀ ṣe ló yẹ kí n kó agbádá kí n wọ aṣọ ìbílẹ̀ tó máa kọlẹ̀ dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ìpèníjà ṣẹlẹ̀ bóun ló ṣe ṣẹlẹ̀ ní wípé ẹnu iṣẹ́ kan ni mo wà iṣẹ́ eléyìí tí mo dẹ̀ ń ṣe lọ́wọ́ ó jẹ́ iṣẹ́ tó yẹ pé àti gbúdọ̀ wọ agbádá torí mò ń darí ètò iṣẹ́ kan tí wọ́n ń pè ní eré orí ìtàgé ẹni bá dẹ̀ ń darí iṣẹ́ eré orí ìtàgé kò lè wọ agbádá àfi tó bá fẹ́ kó irú ipa agbádá wíwọ̀ fún ara ẹ̀ irú yẹn kò jẹ́ kí n rí àyè láti múra ìpèníjà kan nìyẹn o ní tó yẹ kí n ṣe mi ò ní ráyè ṣe ń gbà mí ìyẹn àkọ́kọ́ ìkejì àwọn ìpèníjà tí mo tún rí ni pé nígbà míì níbi tó bá yẹ kí n ti bínú mi ò kì í ráyè bínú mọ́ ọjọ́ kan ọlọ́kadà kan wọ́n tẹ̀ ń bọ̀ ó ń sa eré bí ara àwọn ọlọ́kadà tí ò ń ṣe dáadáa ó kọ̀ọ̀kan lu ọkọ̀ tá a gbé inú ti bí mi pé kí n sọ̀rọ̀ ẹ wò kó tó di pé mo jáde nínú ọkọ̀ àwọn èèyàn ti péjọ tó mogún mi ò wá lè sọ kankan mọ́ ṣé mo ṣẹ̀fẹ̀ wá máa bínú ni mo ní láti kúrò ńbẹ̀ mo lè rọra lọ àwọn ìpèníjà mi nìyẹn òun jẹ́ kí àwọn èèyàn máa ń ti pàṣẹ pé ẹ ti ní owó kọ èèyàn ti jẹ́ àwọn ilé ìbò ń pè ní celebrity ẹni tí wọ́n ti mọ̀ wọ́n máa ń fi pàṣẹ bẹ́ẹ̀ wọ́n máa fi yàn yàn jẹ mo rí nínú ẹgbẹ́ tí à ń ṣe tó jẹ́ pé bí ẹgbẹ́ tá à ń ṣe kì í ṣe pé ẹgbẹ́ ìbílẹ̀ wọn bóyá àjọ wà ní àjọ kan àbí nǹkan kan tí wọ́n á kàn yan olúwa ẹ̀jẹ̀ èèyàn ò ní ráyè láti sọ̀rọ̀ torí tó bá sọ̀rọ̀ wọ́n á ní pé ipò tí olúwa ẹ̀ wà ló fi fẹ́ yàn wọ́n jẹ àwọn ẹni tí ò dẹ̀ gbọ́ tí ò mọ bọ́ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ nígbà tó olúwa ẹ̀ bá bínú tán máa kọjú sí pé ṣé ẹgbẹ́ wa nìwọ pẹ̀lú ẹ̀ ìwé yìí fi ilẹ̀ sí tiẹ̀ ṣùgbọ́n wọn ò ní bá onítọ̀hún wí pé n tó ń ṣe fún kò dáa
lára ìpèníjà tá a sábà máa ń rí nìyẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ àní ráyè láti túraká bó ṣe yẹ ká túraká. lẹ́yìn eléyìí àkókò kì í sábà wà láti dá sí àwọn nǹkan tó jọ mọ́ ìgbé ayé ara èèyàn. A máa ń dá sí ayé aláyé ju ayé ìtara wa lọ. Gbogbo iṣẹ́ yìí báwo ni ẹ ṣe ń ráyè kó gbogbo ẹ̀ pọ̀ tí kò dípọn lọ́wọ́ tí ó yẹ pé tí ẹ bá ń ṣe adarí ayẹyẹ lọ́wọ́ tí àsìkò bá yọ láti kéwì ẹ máa ṣèyẹn náà láìsí ìfaragbára náà. Ìbéèrè tó tún wá farapẹ́ ni pé gbogbo àwọn ìpèníjà tí ẹ ti dárúkọ yìí báwo lẹ ṣe ń kojú ẹ̀ àti pé báwo lẹ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ ń lọ. Ní àkọ́kọ́ nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo fẹ́ kí àwọn tó bá ń gbọ́ mi nínú ilé kí wọ́n fi kọ́gbọ́n in tó fi lè takora ẹlòmíì tó bá fẹ́ ṣiṣẹ́ aṣọ rírán ó tún máa ṣiṣẹ́ makeup ó sì ń jọra o àwọn tó ń ṣara lóge àwọn tó ń wọṣọ àwọn tó ń ta ìlẹ̀kẹ̀ tó o bá mú kan nínú iṣẹ́ yìí ó yẹ kó o ní ìmọ̀ nípa ìkejì. Mo sọ lẹ́ẹ̀kan pé ewì dàbí igi alábàtà gbé dúró ṣùgbọ́n tó wá ní ẹ̀ka. Nígbà tó jẹ́ pé tó bá yẹ pé ṣe ni mo kúrò níbi ewì tí mo fẹ́ sáré lọ ra kòkó kò ní jọra àtàkù ara. Tó yẹ pé ṣe ni mo kúrò níbi ewì àbí iṣẹ́ eré orí ìtàgé mo fẹ́ sáré lọ ṣe ọ̀rọ̀ àwọn tí ń tepo nílé epo ní filling station ó máa takora. Tó yẹ pé ṣe ni mo kúrò níbi ewì mo fẹ́ sáré lọ wọn ilẹ̀ níbì kan bí àwọn wọnlẹ̀wọnlẹ̀ tí wọ́n máa ń ṣètò ilé gbígbé ilẹ̀ títà nǹkan kan kò ní jọra. Ṣùgbọ́n ṣe rí gbogbo iṣẹ́ tí mò ń ṣe akọ̀pin ní ìkan náà sì ní gbogbo ẹ̀ lọ́wọ́ ti rú àwa báyìí. Ṣùgbọ́n àwọn ọmọ wa kan wà wọn ò ní ẹ̀bùn gbogbo ẹ̀ káríkárí irú wọn ni ò lè ṣe méjì pọ̀. Akọ́mọ níjó ni mo gbé ara mi báwo ni mo ṣe máa ṣe ní orí ìtàgé. Bóyá àwọn ọmọ kan wà tí wọ́n jẹ́ ọmọ olókun wọ́n máa wà létí odò wọ́n máa kọrin fún olókun yẹn bóyá eré ta fẹ́ gbé jáde nìyẹn èmi mo dẹ̀ ń darí ẹ̀. Mo ní láti kọ́ àwọn ọmọ wọ̀nyẹn nínú ẹsẹ̀ tí wọ́n máa gbé láti jó ijó yẹn torí náà èmi náà gbọ́dọ̀ ní ẹ̀bùn àti ìmọ̀ nípa ijó. Ó dà bóyá ṣe ni wọ́n fẹ́ ẹnìkan fẹ́ ṣe bíi ọba ìlú àwọn èdè tó máa jáde lẹ́nu ẹ̀ mo ní láti kọ́. Ibi tí ọ̀rọ̀ ewì tó ti jáde nìyẹn ẹwà èdè Yorùbá ó pọ̀ nínú ewì púpọ̀. Ní ọjọ́ tèmi àti àwọn ojúgbà mi kan tá a jọ ń ṣe iṣẹ́ kan tí wọ́n ní pé a jọ ṣe ìjòyè láàrin ìlú àwa ń bá ọba yẹn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ìkan lára àwọn àgbà òṣèré tó wà mẹ́wàá wò mí ó ní tó mo gbọ́ ọmọ ń kéwì mo ní bẹ́ẹ̀ ni torí àwọn èdè yẹn ẹni tí ò bá jẹ́ akéwì kò lè sọ kò lè yé wọn. Ìdó lomi ẹ̀rọ lomi ìdó ẹ̀rìndínyàn lomi ìtajì ìran àgbẹ̀ wọn ti bí rọ́rọ́ gorí ọdún àwọn ìkàlẹ̀ wọn sì gbérùkù yọ̀dà èèyàn mú orí òkè ní mọ̀ ń fòye ọdẹ fẹ́fẹ́fẹ́ bàbá níbo lẹgbẹ́ mọ̀ mí wọ́n ní wọ́n mọ bàbá níbi eruku yọ́mi ilé arọ́ wọ́n mọ bàbá níbi eruku yọ́mi àtẹ́sẹ̀ wọ́n mọ bàbá níbi tó gbèdé kára ẹbọ àfún akàn òkú ọmọ oníwòwò mi tó bá ikú wo kókó tó bá òwò kàgẹ̀rẹ̀. Ìyá aláyọ̀